ìbọn tí mo gbé ọba wa ó yẹ kí gbólóhùn yẹn ti yé yín mo dẹ̀ kí gbogbo council of chiefs wọ́n bá yín di òpó ìlú yìí mú lágbára Ọlọ́run ṣẹ̀dá ìlú yìí á gbé yín o ẹ̀kú àdúró ti kábíyèsí bẹ́ẹ̀ ṣe dúró ti kábíyèsí Ọlọ́run àdúró ti yín o. mo kí látòrí worldwide executive àti gbogbo delegates tó wà lórí ìjókòó bíbá ẹ̀ mo kí gbogbo yín pátápátá. mo kí ẹ̀yin few OPC leader tẹ́ dúró tì wọ́n tẹ́ wà bíbá yìí mo dẹ̀ dúró mo kí ẹ̀yin committee àti internal and external committee tó bá wọn plan ní world congress tó wà bíbá yìí mo dẹ̀ kí gbogbo ẹ̀yin àlejò wa tí ẹ wà láàrin wa ní bíbá yìí mo kí ẹ̀yin graphic àti oníwèé ìròyìn tẹ́ wà bíbá yìí kábíyèsí a dúpẹ́ lọ́wọ́ yìí ọ̀rọ̀ wa ò ní kọ̀ ju pé ká dúpẹ́ lọ́wọ́ yìí with short notice wípé aláwọ̀ kọ́ sí visit yìí mo mọ̀ bí ṣẹ́jú yìí ṣe bí sí tó láàárọ̀ ìka tó máa bọ̀ ó ní nǹkan tí ìlú ṣe lọ́wọ́lọ́wọ́ kábíyèsí ni pé wọ́n yìí set aside pé káwọn receive àwọn àlejò yìí náà kábíyèsí ti ti wá rí pé bí òdu wà láwà lọ àwọn abayín lò ní get together party gbogbo alamọ̀ pé Ebumawe òṣọba ekele nílẹ̀ Yorùbá tí ẹ bá ti ń sọ̀rọ̀ Ebumawe ẹ máa sọ Òṣèmàwé náà gẹ́gẹ́ bí ìtàn tá a bá gẹ̀ẹ́tẹ̀ wrong sórí kábíyèsí ló lè gẹ̀ẹ́tẹ̀ right pé ìbejì ni àwọn méjèèjì kí kan tó dúró sí Ago-Iwoye kí kejì tó lọ tẹ̀dó sí Ogun township. Ọlọ́run bẹ̀ wá ṣe ìlú méjèèjì ló lálùbáríkà. Ìlú yìí ni ẹni tó kọ́ mi ní interior decorator ti wá àwọn Ṣógbẹ̀san family Ago-Iwoye nígbà tá a fi ń kọ́ interior decoration lọ́dọ̀ ẹ̀ bí 4 years a máa ń wá bíbá ibi a ń wá sí ìlú wa ni gbogbo ọ̀nà ni mo ti papọ̀ mọ́ ìlú yìí kábíyèsí wa tó wá lórí ìtẹ́ ìkọ́ tó jọba láti jọ wà pọ̀ nígbà tó dẹ̀ jọba àfihàn wa lẹ̀ onígbò tó ní sọ fún ẹni tó bá sọ ẹ̀ ń send invitation sí wa àwa ló yẹ ká tí wúlò fún ìjù nílùú yìí. Bàbá mo wà mí sà. àwọn ẹni bẹ́ẹ̀ di Ago-Iwoye kábíyèsí ò ní ibi wa ń bẹ̀ ni ibi náà bá dẹ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò sí kò gbọ́dọ̀ débẹ̀ o nǹkan ara ìwọ̀ tó kà fún mi ní pèbí nìyẹn ìtòjòyè wọ́n ní tó bá dé bàbá mi ló ń ṣe nǹkan lẹ́gbẹ̀ẹ́ lé mi tó ọba yìí bá ìtẹ́ dóńgó dé ṣùgbọ́n wọ́n mọ̀ pé kábíyèsí á ṣàtúnṣe through ọ́fíìsì wọn lé mi bí àwọn náà ṣe ní ìdíwà làwa náà ní ìdíwà máa wá grace bẹ́ẹ̀ tiwa tá à ń ṣe torí ìpìlẹ̀ ìṣẹ́ ní o bá ṣe ń bá bọ̀ kò dẹ̀ sí ìgbà tá a béèrè nǹkan lọ́wọ́ kábíyèsí tí kábíyèsí ò lè ṣe fún wa lágbára náà ẹgbẹ́ lórí ìtẹ̀ bàbá yín lọ ìlú yóò ní ọmọ yín lọ́wọ́ gbogbo ntẹ̀ bá dáwọ́ ní ayọ̀rísí rẹ̀ àsìkò yín ìlú yà á túbà á túnṣe nǹkan rere òní ó máa wà Ago-Iwoye ní agbára ilé ìdùnmọ̀ rẹ̀ ẹgbẹ́ tí ẹ rí ó yàtọ̀ sí OPC ní ẹgbẹ́ ìjàngbara tá a ní Nàìjíríà ṣùgbọ́n ẹgbẹ́ tẹ rí ẹgbẹ́ tó wà ní òkè òkun ni tá a dálẹ̀ fún àṣà láti gbé àṣà àti ìbílẹ̀ wa lárugẹ culture and tradition a dálẹ̀ fún pé kí ẹnu wọn lè kó kan fi ọwọ́ sowọ́pọ̀ tí olóyìnbó ń pè ní unity a dálẹ̀ fún networking kí ọwọ́ ọmọ Yorùbá lè kúnra wọn lórí mẹ́rin àgbáyé ọ̀pọ̀ àwọn ẹwà pé
ọ̀rọ̀ insecurity náà ń gbọ́ yẹn wọ́n mọ̀ pé kò lè tó bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ń bí bó ṣe ń gbọ́ yẹn àwọn delegate ẹ̀ máa ń times 3 bọ́tẹ́rì ọdọọdún là ń ṣe. àti dá ẹgbẹ́ ilẹ̀ láti bí 15 years ago ṣùgbọ́n world congress tá à ń ṣe à ń gbé káàkiri state by state ni àti yípo 8 states dé Kogi Kwara àti ti padà sẹ́kọ̀ọ́ àti ti wá dé Ogun state báyìí ní Ijebu-Ode àti ti move another 4 states àti máa wá yípo again next one Ondo state lẹ́yìn Ondo state Èkìtì lẹ́yìn Èkìtì Kwara lẹ́yìn Kwara Kogi every year wọ́n ṣe nígbà yẹn ṣòwò kéré lọ́nà ẹ̀yin ò gbọ́dọ̀ kó ẹgbẹ́ ìlú òyìnbó jẹ́ pẹ̀ṣẹ̀ ní wọ̀nyí o every kọ́bọ̀ ló má tà sí wọn bọ́ ṣe wáyé o bẹ́ẹ̀ ni so program yẹn bí ọjọ́ 4 sí 5 ní Ìjẹ̀bú-Òde a máa parí ẹ̀ ní Tuesday a máa mú lọ sí Ilé-Ifẹ̀ àwa parí ẹ̀ sí Ilé-Ifẹ̀ níjọ́ Thursday so wọ́n ṣe ń ṣe lọ́dọ̀ mi ó kàn sọ sí mi lọ́pọ̀ nípa ó láṣẹ máa wà ní Ìjẹ̀bú-Òde táàrí lọ kí ọba wa báwo ni wà ní Ìjẹ̀bú-Òde sí Ago-Iwoye táàrí lọ kí ọba kábíyèsí bá gbọ́ kí ní kábíyèsí abínú ọlọ́run dẹ̀ ṣe mo pè yín ní àná ẹ̀dẹ̀ àti ìdúró wa dùn gan ní agbára náà ìdùnnú ò ní tán lé yín o ire àti ayọ̀ a máa bá yín gbé o ìní ní ọjọ́ ìbẹ́ǹkù wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ dínà pàtó la máa ń ṣe a máa bẹ̀rẹ̀ dínà ẹ̀ ní kọ́bí 6 a lè parí ẹ̀ ní 3 am èmi mo á sọ fún ọ pé bí ìlú wa ṣe ń lọ yìí o pàtí òru pàtí alẹ́ ò ní bísíbù mọ́ wọ́n jẹ́ ká bí kò ní dínà ká pè ní get together party ká bẹ̀rẹ̀ ní 1 ká parí ẹ̀ ní 6 7 èyí tó bá wù yín o tó bá wù yín tẹ́ fẹ́ ṣe pátì nínú hòtẹ́ẹ̀lì yìí o ẹ máa ṣe o torí tí Ọlọ́run bá ń ṣọ́yàn lẹ́yìn máa ṣọ́ rẹ̀ so nígbà ìlásìkò púpọ̀ àwa kì í gẹ́gẹ́ bí ọba aláyé nílẹ̀ Yorùbá tó bá wọ ìlú kan tó bá kí ọba á jẹ́ pé ọlọ̀tẹ̀ yẹn àbò ní nǹkan míì mú tẹ́yàn pàtàkì bá wọ ìlú nǹkan tó kọ́kọ́ gbọ́dọ̀ ṣe ni pé kọ́kọ́ lọ kí ọba pé mo wá kí yín o nígbà tó wá kí yín ẹni pé àlàáfíà ló bá wà lù kó bá nǹkan míì wà lù èkejì ni pé nǹkan tí ṣẹ̀dálẹ̀ wá sọ nìyẹn wípé gbogbo ibi tẹ́yàn bá dé kọ́kọ́ lọ forí balẹ̀ fún orí adé kí orí adé àti ṣẹ̀dálẹ̀ ìlú yẹn wá lè súre fún gbogbo bọ́tẹ́ fẹ́ ṣe o àṣeéṣe òun làwa ṣe ń gbà so bí nígbà lásìkò púpọ̀ ẹ ṣe ìgbọ̀n kábíyèsí thank you very much.